ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà mọ̀ ti di ẹni àrò pé ò lè pàgọ́ tó wá ṣe bẹ́ẹ̀ tí ń kọ́lé alárùrù Bọ́láńlé pẹ́pẹ́ dẹ́mo pẹ́pẹ́ dẹ́m Bọ́láńlé pẹ́pẹ́ dẹ́mo who no like better thing. Ẹ wò ó bàbá Ìjẹ̀ṣà mà tó ti ṣe fọ́rífọ́rí kí ló tún ṣẹlẹ̀ láàrin òun àtìyàwó ẹ̀ tí wọ́n tún fi ṣe fọ́rífọ́rí síkànnì ayélujára èèyàn Instagram àti pé kí làwọn ènìyàn tún ń sọ débi ipá wọn gbajúgbajà tí wọn ò gba tiẹ̀ tẹ́lẹ̀ gan àwọn kan nú wọn ti wá fẹ́ máa gba tiẹ̀. Ẹ farabalẹ̀ kí n yànnàná bó ṣe ń lọ níkànnì ayélujára fún ẹ ti mọ̀ pé bá a ṣe máa ń ṣe ń bí a máa ń gbé yín débẹ̀ a máa ń jà yín tán bó ṣe ń lọ níkànnì ayélujára. Bàbá Ìjẹ̀ṣà àti ìyàwó ẹ̀ yún sí Olúmíní ni wọ́n máa lọ bí occasion kan occasion wo ni ẹ lọ sẹ́rí bàbá Ìjẹ̀ṣà àti ìyàwó rẹ̀ yìí wọn ò tí ì jọ lọ occasion kankan rí látìgbà tí wọ́n ti fẹ́ra wọn gẹ́gẹ́ bí ọkọ àtìyàwó àtìgbà tí wọ́n ti bímọ wọn ìyún kágà gẹ́gẹ́ bí ọkọ àtìyàwó ò tí ì jọ lọ occasion kan rí occasion eléyìí ni ẹ kọ́kọ́ jọ lọ gẹ́gẹ́ bí ọkọ àtìyàwó ẹ̀yin náà mọ̀ Chief Ọládùnjoyè Theophilus Arẹ́gbẹ́ṣọlá eléyìí tó kú tó jẹ́ fámìlì sí Olúmíní nílùú Èkìtì bàbá náà kú lọ́dún 2025 ṣùgbọ́n 2026 ni wọ́n ń sin òkú bàbá yìí wọ́n ti bẹ̀rẹ̀ sí í sin òkú bàbá yìí láti bí ọ̀sẹ̀ tó lọ ní ẹ̀ ti bẹ̀rẹ̀ òsìkò ṣùgbọ́n òní ni wọ́n fẹ́ ṣe ẹ̀yẹ ìkẹyìn pátápátá fún bàbá sí Olúmíní ó ti wá gbé bàbá Ìjẹ̀ṣà lọ bá àwọn fámìlì ẹ̀ tó jẹ́ pé àwọn fámìlì ẹ̀ wọ́n gbà á tọwọ́ tẹsẹ̀ ẹ̀yin tẹ́ ẹ̀ bá wo fídíò ńgbà náà ẹ jẹ́ ń fi fídíò kékeré yẹn yìí kí n tó wá mú kí làwọn ènìyàn ń sọ nígbà tí bàbá Ìjẹ̀ṣà fi fọ́nrán ilé ìsìnkànnì ayélujára póun àtìyàwó òun àwọn ń lọ síbi ìlú Èkìtì láti lọ bá fámìlì ìyàwó rẹ̀ sí ẹ̀yẹ ìkẹyìn fún Chief Ọládùnjoyè Theophilus Arẹ́gbẹ́ṣọlá. Larry. Barrister. Larry. Barrister. Hey. I'm saying again, it is well with you. I won't talk more. Olojogun. Barrister. It is well with you. Ọ̀rọ̀pọ̀. It is well with you. Ṣé àwọn pé tó bá ti wọ agbádá ẹgbẹ́ ìfini kan? Hip hop lalaye. It is well with you. Hip hop lalaye. For honoring me, I really appreciate that. Ogun Ṣadé. No worry. Well, of course, it is well with him. That is my message. Thanks so much. Ẹni tí ó bá ṣojú sẹ́yìn àwọn òbí ẹ̀ ìmọ̀ tó náà ń ṣe fún mo kí yín madam ẹ̀kọ́ àjòrò tí ojú òní tí ò nílé yín níjẹ̀rú ọ̀rọ̀ yín ò ní dojú bàbá mi thank you very much. Kí làwọn ènìyàn wá ń sọ níkànnì ayélujára lórí fọ́nrán kékeré tí bàbá Ìjẹ̀ṣà àwọn àtìyàwó ẹ̀ tí wọ́n fi síkànnì ayélujára pé àwọn ń lọ sí òde alákọ̀ọ́kọ́ gẹ́gẹ́ bí ọkọ àtìyàwó fọ́nrán náà mọ̀ dá ó mọ̀ dùn ó débi. ìgbà tí sí Olúmíní fi sí ìkànnì ayélujára Instagram page ó wá kọ ọ̀rọ̀ kan síbẹ̀ ẹ jẹ́ n sáré kà fún yín kí n tó mú un táwọn ènìyàn ń sọ níkànnì ayélujára àti pé àwọn gbajúgbajà wo ló tún kọ́mẹ̀ntì síbẹ̀. sí Olúmíní sọ pé my ride or die our first appearance together for Owambe ó wá ní eléyìí ní àkọ́kọ́ ntẹ́mi àtọkọ mi ọ̀kọ̀ọ̀kọ́ lọ gẹ́gẹ́ bí Owambe gẹ́gẹ́ bí ọkọ àti ìyàwó my honey good tá a lọ ní good yẹ ó wá tàgì bàbá Ìjẹ̀ṣà legit ó ní bàbá Ìjẹ̀ṣà ní honey good mi and I look for honourable Lanre Arẹ́gbẹ́ daddy's burial ceremony ẹgbẹ́ mo sọ fún yín mo nílùú Èkìtì ni wọ́n ń lọ láti lọ ṣe ẹyẹ ìkẹyìn fún Chief Theophilus Arẹ́gbẹ́ṣọlá. sí Olúmíní wá ní the crown is permanent ó ní sẹ́ rí adé tẹ̀ ń wò lórí mi adé àjẹpẹ́ ni adé pẹ́ láíláíláíláí ni ẹjá wá wò sẹ́ rí gbajúgbajà kan ló kọ́kọ́ fi kọ́mẹ́ǹtì sábẹ́ post wọn gbajúgbajà wo ni kí ló sì sọ síbẹ̀. gbogbo yín náà lè mọ̀ gbajúgbajà òṣèré orí ìtàgé oyin tí orúkọ rẹ̀ ń jẹ́ Destiny Etiko tó máa ń ṣeré èbó òun lọ́lọ́ kọ́ fi kọ́mẹ́ǹtì sábẹ́ post tí bàbá Ìjẹ̀ṣà fi síkànnì ayélujára tí òun àtìyàwó ẹ̀ tí wọ́n ti jọ wọ aṣọ tó da aṣọ funfun nígin ó wá fi love emoji síbẹ̀ tí túmọ̀ sí pé fídíò náà má dùn wò ẹ já tún wo kọ́mẹ́ǹtì míì mú bọ̀. ìyá tó mi òòdù ẹ̀ wọ́n ní wow wọ́n ní
this love dey sweet my belle so much. Wọ́n ní ìfẹ́ eléyìí ó máa ń dùn mọ́ mi gan láti inú ikùn mi wá. So much love from here láti ìlú US. Àwọn ìyá tó wà ní US inú wọn gan dùn pẹ̀lú bí bàbá Ìjẹ̀ṣà bó ṣe òun àti ìyàwó ẹ̀. Ẹja tún wo tẹ́lòmíì tún sọ. Ìyá wa Àbíkẹ́ 5768 náà àwọn náà ní the beautiful woman èyàn sí olùmí nínú pé obìnrin tó rẹwà and the amazing daddy èyàn sí bàbá Ìjẹ̀ṣà ní pé bàbá tó náà tún dùn ún wò. May God bless your marriage. Ó wá ṣàdúrà fún wọn ó lóun ṣàdúrà fọlọ́run kọ́lọ́run kó bá yín mú ilé yín èyàn marriage yín kó bá yín mú ró. I love this. Wumi word ó náà ní everybody is a sinner. Ó ní pé gbogbo èèyàn lẹ́lẹ́ṣẹ̀ as long as you have turned a new leaf. Ó ní ṣùgbọ́n tí ẹ̀ bá ti ronú pìwàdà tó ti fi ìgbà ìkẹyìn sílẹ̀ tó ti mú ayé tuntun then it is called life. Ó ní gbà yẹn láti sọ pé ó wá bẹ̀rẹ̀ sí gbé ayé. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n fi comment sí orí fídíò tí bàbá Ìjẹ̀ṣà ni wọ́n ti ìyàwó rẹ̀ sí Lumini tí wọ́n fi sí kànnì ayélujára gẹ́gẹ́ bíi pé àwọn ń lọ wà ń bẹ̀ gẹ́gẹ́ bí ìgbà àkọ́kọ́ gẹ́gẹ́ bí ọkọ àti ìyàwó. Ṣùgbọ́n tó wá sí ni ní kàyéfì ni pé ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé àwọn obìnrin tó jẹ́ pé àwọn náà ni wọ́n ń sọ̀rọ̀ sí bàbá Ìjẹ̀ṣà nígbà kan ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n mọ̀ tó ti ń gba tiẹ̀ báyìí látàrí pé wọ́n tiẹ̀ kọ́kọ́ rí pé a tiẹ̀ rí inú obìnrin tó tiẹ̀ dúró ti bàbá Ìjẹ̀ṣà pé débi pé tẹ́ ẹ bá ní kẹ́ ẹ wo comment section náà ọ̀pọ̀lọpọ̀ àwọn tó comment ẹ rí pé obìnrin lọ̀pọ̀lọpọ̀ wọn tó sì jẹ́ pé tá a bá ní ká wò síra wọn àwọn tó kọ nǹkan dáadáa ń ba bàbá Ìjẹ̀ṣà pọ̀ ju àwọn tí ò kọ nǹkan dáadáa lọ tí túmọ̀ sí pé kí la lérò pé ó ń ṣẹlẹ̀ sí bàbá Ìjẹ̀ṣà kí ṣe ká sọ wípé àsìkò rẹ̀ ló tó ni àbí ká sọ wípé torí ọ̀rọ̀ náà gan èèyàn mọ ohun tí èèyàn lè fi wé. Wọ́n lẹ́ni tí wọ́n lérò pé kò lè pàgọ́ tó wá dé bẹ́ẹ̀ tó ń kọ́lé alárùrù bẹ́ẹ̀ lọ́rọ̀ bàbá Ìjẹ̀ṣà ẹni tí wọ́n ti wò pé àwọn ti parí ẹ̀. Àwọn obìnrin ọjọ́ sí tó jẹ́ pé àwọn náà ni wọ́n wá ń sọ pé kò mọ̀ sí àwọn náà ni wọ́n ń béèrè ni wọ́n sọ pé ní gbogbo wa ni wọ́n ń hí ilé ẹ̀ nínú wọn wá ń dùn bí ṣe ń ṣe dáadáa òun àti ìyàwó ẹ̀ sí Olúmini. Ẹ̀yin olólùfẹ́ mi ẹ share fídíò kẹ́ subscribe sórí YouTube channel wa bó ṣe ń lọ látún ní ká mú wá fún yín lórí ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà òun àti ìyàwó ẹ̀ sí Olúmini. Ìlú Èkìtì ni wọ́n wà tí wọ́n ti ń jayé.